Fangeli Sheiki apẹ̀nà làwọn ní ká sọ fún yín pé kí ni bàbá rọ́ṣù báyìí àìká sámú bàbá sì tún rọ́ṣù náà àìtúnú. wọ́n ní sẹ́rígò tí ń bẹ lójú àwọn èyí látàná ló ti wà ń bẹ àtàtìjẹ́ ta. wọ́n ní gbogbo ẹ̀ báyìí ṣe làwọn sà ń wo òṣùpá wọ́n ló bá wo àwọn pátápátá lánàá òkè làwọn gbójú sí ṣùgbọ́n àwọn ò rí òṣùpá báyìí fún ìdí èyí wọ́n ní ààwẹ̀ ń tẹ̀ wájú lónìí ọ̀la ni àwa àtúnú pátápátá. àfa àjẹnẹsì náà mú. ìgò ń bẹ lójú mi àbí ìgò ń bẹ lójú mi. tẹ fi ń wo òṣùpá ni òṣùpá lẹ fi ń wo. wo wá wo tí ń bẹ lójú tiẹ̀ dò rí gbogbo òdàgbẹ́ tó kú bẹ àti àpòláàgì. ntọ́jú àgbárí náà lójú ọmọdé rí nù. ọ̀dà o. tọ́ mọ̀jàlá ròyìn lámọ̀ tó gbé kámọ́ yín ní ti àárọ̀ ni o tí ń ṣe ọjọ́bọ̀ o èyàn tí gbogbo nǹkan pátápátá ọlọ́run jẹ́ kó bọ̀ sípò fún ẹnì kọ̀ọ̀kan wa o ìjẹ́ kó ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa o ní ọ̀dẹ́ ààrẹ lèmi ó ti kó fún ti àárọ̀ yìí o gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe ìrìn àjò iṣẹ́ ni ọba Kinshasa èèyàn ọba ìlú Gẹ̀ẹ́sì ló wá gbà wọ́n lálejò ní gbọ̀ngàn tí ó rẹwà tí gbogbo ẹ̀ ń dùn tó rò dùn tí ń dán tí gbogbo ẹ̀ sáà ń dán tí náà ń tàn yínrínyínrín ọgbà bẹ́ẹ̀ ni ọba mọ̀ tí wàá sọ fún ọ ó ní sẹ́ẹ̀ rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́gàjì sóun gbọ́ ó ní àkẹrẹ̀ ó ní àkẹrẹ̀ ó ní àwẹ̀yìn rárá ó ní kọ́dà gbogbo ibi tá a bá dé ẹniwájú ni wá o ó lóun gbóyún yín fọmọ Nàìjíríà dáadáa. aṣíwájú ni wá aṣíwájú ni wá aṣíwájú ni òun ni fẹ́ bẹ́ẹ̀ o. kọ́lọ̀ kó sọ níbẹ̀ o. baálẹ̀ òde ẹ̀yin mọ́gàjì. mẹ́bí bí náà bá ń gbọ́ lóko. ìjàlá ní délé rò. nígbà tí wọ́n ti wá láǹfààní àti gbàbẹ̀ ń wọlé fún tòrọ́ ọ̀tún. èmi sì ń bọ̀ ń bẹ̀ o. wàá máa wò ó. sọ́ńtà mọ̀ ti sọ̀rọ̀ o. kí ló wí o. òní ẹ̀yin ọmọ mi inú ẹ̀sìn Islam. salamu aleykum wa rahmatulahi wa barakatu. wọ́n tún dáná kú aleykum salamu wa rahmatulahi wa barakatu. ọpẹ́ ní fún ọlọ́run ọba wa o. alhamdulilayi. níbi tó láǹfààní àti sìn àdénú lámúlánà tọdún yìí o. àdúpẹ́. ṣé ẹ wá rí ẹ̀kú àfọkànsí. ẹ má wà jẹ́ kó dúró kájú bó ti yẹ lọ. ṣé rí ó di ọdún Ẹtì ká tó ṣe bẹ́ẹ̀ ká tó kírun ìtúnu àwẹ̀ o. mùkẹ́dàmù ni wọ́n náà tàná máa ná òtátò ní mò ní ká farada tọ̀kan tó kù yìí. yọ da fún wọn. àṣẹ bàbá àmì yárábì. ẹ wá farada. ọ̀dà. bẹ́ẹ̀ bá ti á farada ọ̀dọ́ wa di òrọ̀ ọ̀la bisimilah. tọ́ alhamdulilayi. nínú ìròyìn tó mú àwọn mọ́gàjì ọgbà ẹ̀ ní Saudi Arabia mọ̀ ti fohùn léde o wọ́n ní gbogbo tó bá níbẹ̀rẹ̀ náà nímọ̀ ní ìparí o àti pé ńgbà tó ti jẹ́ pé ńgbà oṣù la fi kásámú bàbá rọ́ṣù àkásámú o tó sì pé bàbá tún rọ́ṣù náà àní tún o wọ́n ní àwa rọ́ṣù lónìí àrọ́ṣù lónìí o ọ̀la tí sọjú Ẹtì náà ní ọjọ́ ọdún. àrọ́ṣù láìla wàá máa wò ó ní fún ti ọdún ìtúnu àwẹ̀ tí ń bọ̀ lọ́nà. tá a múra lẹ̀. àwọn àjọ iléeṣẹ́ rélùwé lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ti á ṣe bẹ́ẹ̀ wọ́n ti kéde o. wọ́n ní sẹ́ẹ̀rí rélùwé yọ̀ wá ṣiṣẹ́ káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀‐èdè yìí nǹkan tá a kàn sọ fún yín ni pé ẹ tètè dé ibùdókọ̀. látàrí ọdún túnú àwẹ̀ náà tí ń bọ́ ń ta tí pọ̀pọ̀ sí yẹn sì ti ń bẹ́ ń ta nísìn o torí mo ti ń wo mọ́gàjì náà nísìn ó ti múra ọdún túnú àwẹ̀ lẹ̀ o ṣe ni ìjọba ìpínlẹ̀ mo ti ń wò sẹ́ẹ̀ náà mo ṣe rí pọ́dún ti dùn ó ti dùn re lọ́dọ̀ yín bẹ̀ hùn ṣe ni ìjọba ìpínlẹ̀ Ondo náà mà ti fohùn léde o wípé wọ́n ti kó àwọn àjọ àṣọ́ọ̀bù abẹ́lé tí àdàpé wọ́n jẹ́ Àmọ̀tẹ́kùn tí wọ́n jẹ́ gbálé ní 1000 kan o láti lọ sí kọ̀rọ̀ kan dùn gbogbo ìpínlẹ̀ Ondo pátápátá àti ibi tí ìpínlẹ̀ Ondo ti pààlà pẹ̀lú àwọn ìpínlẹ̀ Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ àti Ògùn pé gbogbo wọn bí tẹ́tí bá wọn pààlà báwọn ìpínlẹ̀ mi pààlà o pé kí àtọ̀ ààbò kóró tó ń bẹ̀ o kí àwọn àjọ sọ abẹ́rẹ́ ọ̀hún ẹ̀yìn Àmọ̀tẹ́kùn kán mọ pàráàrò kán mọ lọ kán mọ bọ̀ torí pé ọ̀fọ̀n ọ̀gbọ̀dọ̀ fìrùlùgbà lásìkò ọdún yìí. bí náà ṣe wá ń jó ní UK bí àwọn alábòsí à ń ṣe wí lálẹ́ àná o òun náà ni mọ̀jàlá wa délé rọ̀ fẹ́ mi ní Nàìjà o màmá wa tó jẹ́ màmá síwájú wa nílẹ̀ wa màmá tó bí gbogbo wa Nàìjíríà ti mójútó a o. arábìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè náà. màmá Olúrẹ̀mí ní Tinubu ni wọ́n ní màmá ni ó mọ̀ wàásù láàfin ní ààfin ọba alẹ́ Gẹ̀ẹ́sì ni wọ́n ní ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá a sọ̀rọ̀ Ọlọ́run ní Lambeth
ẹ̀rù bá sọ́jà bógun bá dé màmá òjíṣẹ́ Ọlọ́run náà ni màmá olúwàásù sì ni wọ́n ọjíyìn rere sì ni wọ́n kò síbi tí kò lè bọ́n lójijì. látàrí àlùrí tọ́mọ̀ bẹ́ẹ̀lẹ̀ nípínlẹ̀ Bọ̀rọ̀nù lẹ́nu ọjọ́ mélòó kan yìí eyín àdó oníbejì tí bó sì níbẹ̀ tàǹtí ògbẹ́ sáàdún gbùgbùgbù tó sì ti mú wọn tí wọ́n jogun omi tó ti mọ́pọ̀lọpọ̀ ẹ̀mí lọ kódà tọ́pọ̀lọpọ̀ sì ti farapa yánnayànna ṣe làwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Bọ̀rọ̀nù ni wọ́n mọ̀ ti fohùn léde wọ́n ní kí ló dé ẹ̀yin tẹ̀ yan àdó ẹ ṣe wá yan ọ̀dájú bíi elé ẹ tún wá wo tẹ́ ẹ ṣe ẹ fẹ́ wo tẹ́ ẹ ṣe ẹ rí mọ́ ilé ibi táwọn èèyàn ilé ọmọléèwé níbi tí ilé ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀jú bẹ́ẹ̀ ẹ tún kàn bẹ̀ sí nífẹ̀mí sófun ẹ dákun dábọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí ẹ wá nǹkan sí sọ̀rọ̀ yìí ọmọ fẹ̀mí sófun pọ̀. ní tó wá wíwùn sọ wá yẹ káàrẹ wá ìrìn àjò òru àkókò yìí sọ yẹ káàrẹ tó yẹ kó ìrìn àjò òru àkókò yìí ẹ̀yin tí kò yẹ káàrẹ kó fagilé ìrìn àjò tí wọ́n lọ pẹ̀lú bí ilé ṣe ń gbóná girigirigirigiri tí kò sí ètò ààbò rárá lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́pẹ́ gbogbo òṣòro nìkan ń dojú kọ á epo lọ bí 1.5 èyí dísù lọ bí 2,000 ẹ̀yin wá wò pásítọ̀ tó yẹ ká ẹ tún wá rìnrìn àjò rè ẹ tún wá tún rí òun ni wọ́n tún ti làdó dúdú bá mu ṣé ìlú ọba ló yẹ ká ẹ lọ́rùn àkókò yẹ ká ẹ padà wálé èmi kọ́ mo sọ̀rọ̀ mo ní kó sọ́ọ̀kì ẹ o. tọ mi ò sì wá lè dáhùn sí tó ń wí. èmi kọ́ mo sọ̀rọ̀ mo ní kó sọ́ọ̀kì ẹ o. torí pé ààrẹ kò sásìkò ló yẹ kí ààrẹ onírìn àjò. kẹ́kẹ́ tó kó ń kọ́ ń lọ sọ bẹ́ẹ̀. ló sọ bẹ́ẹ̀. mo sọ bí wọn náà lọ sọ ni. èmi kọ́ mo rí mo wá sọ bí mo wá rí pé ó sọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC sì ló ń tiẹ̀ tọ̀ ó dáa o. orí padà rẹ balẹ̀ pé ṣé ìdí kó bọ̀ láàárọ̀ yẹn. ọdún tí ń bọ̀ ọdún ìtúnu àwẹ̀ tí ń bọ̀ ẹ̀ ńlẹ́ wa mú mi gba ọ̀nà Màdúgùrí ni mi gba àbẹ̀yà Kánò o. ibo ló lọ. nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan mo ti wọ Màdúgùrí lọ mo ti kú òun bẹ́ẹ̀ báyìí mo bọ́ pínlẹ̀ Kánò ẹni ọba àlù Kánò tó ń jẹ lọ́wọ́ ẹ̀yàn Emir kẹrìndínlógún Emir Sanusi wọ́n ní òun kọ́ ni ó síwájú irun ní bẹ́ẹ̀ ni ní ọjọ́ ọdún o ìjọba ìpínlẹ̀ Kánò ni wọ́n ń ké tantan o pé káwọn èèyàn kan mọ́ rò pé Emir ni ó wà síwájú níbi yídì tí wọ́n ti kírun ọdún pé nítorí pé ọ̀rọ̀ tó wà láàrin Emir karùndínlógún àti ẹ̀kẹrìndínlógún èèyàn Àdóbáyérò àti Emir Sanusi o ó wà nílé ẹjọ́ fún ìdí èyí àti Emir ẹ̀kẹrìndínlógún àti karùndínlógún kò sí èyí tí ó síwájú níbi ìrun ní ọjọ́ yídì o. ọ̀dà ìbá ṣe mi ìbá ṣe wọ̀ ńlá fi ń ké tantan ó ti ẹrùfàì lónìí o ó ti ẹrùfàì lónìí o. ó lè ṣe mọ́gàjí lọ́la o. ìrọ̀bà alẹ̀ ló lè ṣe torí mi kọjá yé mi o. ọ̀dà sáwò o. ó lè ṣe ó ti ẹrùfàì lónìí o ó lè ṣe gíwá lọ́la o. ọ̀dà jáwò. ó lè ṣe mùjíìbù lọ́tùlá o. kò sẹ́ni tí ò lè kàn. kódà ó lè fọ ọba fún kẹ́nà o kò sẹ́ni tí kò lè ṣe o ẹgbẹ́ mẹ́wù ọ̀rọ̀ ìbò ṣe rí yìí èmi kọ́ mò ń kúkú sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC ò ní wọ́n sọ bẹ́ẹ̀ pé ó lè jẹ́ tẹlòmíì lọ́la o ó ṣe ẹrùfàì lónìí nínú ẹ̀yìn ẹ̀ mọ́ wò ṣe é gbọ́. lórí ọ̀rọ̀ ADC tó mú wa ADC ọ̀nà ni mò ń wò tí mò ń wo bọ́n ṣe bọ́wọ́ tán sì ń fawọ́ra wọn lọ́wọ́ tantan o látàrí ìdìbò sí gbogbogbò tí ó wà lọ́dún 2027 mọ́gàjì sọ̀ ń gbọ́ ẹgbẹ́ kan ni wọ́n mọ̀ tí wàá pe ẹgbẹ́ òṣèlú ADC o ń pèsè ẹ rí i pé ọ̀kan ṣoṣo báyìí lórí orí òṣè fi ṣe méjì o pé ọmọ oyè tẹ́ ẹ̀ mú wá o tẹ́yìn náà mú lẹ́nu ẹgbẹ́ yín ẹ jẹ́ kó wá láti ikùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà o. ẹgbẹ́ òṣèlú Labour náà bá nítorí bó ti rí pọ́ tí wọnú òṣèlú lọ náà nù èmi náà ti wá bọ̀ ń bẹ̀ o. ó ṣe kókó. ẹ dìbò fún mi o tí a ò ní ta o. àmì o. ẹgbẹ́ òṣèlú Labour tí a sọ pé àwa ti mú ọjọ́ 17 nínú oṣù karùn-ún nígbẹ́ láṣẹ ètò ìdìbò abẹ́lé láti lè yan ẹni tí yóò yan yọ láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú náà láti díje nínú ètò ìbò ààrẹ lọ́dún 2027. lórí 2027 tí ń bọ̀ lọ́ọ̀kan táwọn ètò òsì bẹ́ẹ̀mì àti gbogbo wa láyé o ìṣe ni mo mọ̀ ń wò sórí bọ́mọdé bọ́bá mi roko bọ́bá mi kùkùté ẹni mi kùkùté ara ẹ̀ lọ́mọ mi àti kí wọ́n dòyì kápá tí mo ṣe ń wo apá ọmọ kápá wọ́n dòyì kó sí ìran apá ọmọ ká o ṣe wọ́n mọ̀ dòyì ká ní wọ́n mọ̀ dòyì ká ní. ó dà yóò bàrà ká. ẹgbẹ̀rún èèrà ò ní lè gbé ṣúgà o. ó dà yóò bàrà ká. èmi kọ́ ni mò ń sọ bẹ́ẹ̀ Wike ni mò ń sọ bẹ́ẹ̀ lédè ìlú wọn o pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 27 kò tí ì sọmọ náà tí ó jọṣẹ kò sọmọ náà tó lè gbéná ojú kò sọmọ náà kò sí ẹgbẹ́ alátakò tó lè fẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́lẹ̀. tábọ̀ tú. ṣé nígbà wọn tú léde wọn. nígbà tí ń sọ léde rẹ̀ tábọ̀ tú. ẹ̀mí mímọ́ ló tú sí mi létí. Mojala, Mojala, Mojala.
wálẹ̀. mọ́gàjí. inú ìrìn àjò tí bàbá wa ṣe sí ilẹ̀ Gẹ̀ẹ́sì òun náà mo tìrí tí bàbá máa gbẹ̀yìn kẹ o. mo rí kó dùn gbà àwọn òmù ọlọgbọ́n dé airport wọn náà ti lọ. ebi bí mo ṣe ganu sí tẹlifíṣàn lélẹ́yìí o. òun náà mọ̀ wá rè o. wọ́n ní gbogbo ètò ló mọ̀ ti tò báyìí o nígbà tí ilẹ̀ Gẹ̀ẹ́sì àtòrílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n náà ti ṣe tán láti tọwọ́ bọ̀ wé àdéhùn pé lórí ètò ààbò àlàárẹ̀ yín agbésùnmọ̀mí Nàìjíríà Nàìjíríà ò lè fọkàn balẹ̀ làárẹ̀ náà bá rẹ̀ ìwé pé abẹ́ ìrìnsẹ̀ Ọlọ́run o oyè Amẹ́ríkà lẹ́ẹ̀kejì o ó máa ṣe ilẹ̀ Gẹ̀ẹ́sì lẹ́ẹ̀kejì Amẹ́ríkà làkọ́kọ́ o àbí abáfúnrẹ́ ìrìnkà ẹ̀mọ̀ sí o Ọlọ́run ní dẹ́yìn náà dàbùkátà yìí o. àmín. ilé ìfowópamọ́ àgbáyé mọ̀nàmọ́ ti sọ̀rọ̀ tó lè fòun léde o ni wọ́n ní bọ̀ báyìí ojú làmú tó o wọ́n ní wọ́n fi wá kàn sí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè Nàìjíríà o wípé kó tó di pé ó dé o láti múra álẹ̀ o wọ́n ná àmọ́ gbáradì ilẹ̀ dogun ni o wọ́n ní gbogbo tí ń ṣe àjálù wọ́n gbọ́dọ̀ múra álẹ̀ dé lórílẹ̀‐èdè Nàìjíríà ni. èmi ti wá sẹ́rí wálé sí ìpínlẹ̀ Ọ̀ṣun níyàn èéfútó rẹ̀ ọ̀tọ̀ rẹ̀ wálé ilé là wá o iṣu tí ọ̀wálé dun rẹ̀ yán nù. kódà èmi bá tún sáré tún ta tán ní tún jápa àtúpadà wọlé o. ọ̀dà yóò ṣeé ṣe. wọ́n ní sẹ́rí òjò tó ń rọ̀ ó ní ọmọ gba fídà lẹ́nu ẹ̀rọ amúnáwá o. bíi ti bá òjò tí rọ̀ tí àbí ń bò lòjò ń bẹ̀rẹ̀. òjò ló gba fídà lẹ́nu rẹ̀ tí òbí síná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìpínlẹ̀ Ọ̀ṣun fi wà ní òkùnkùn bírímù wọ́n ní òjò àti bí fídà ṣe dé àkùdé tọmọ tó bá mú fídà bá bọ́ lẹ́nu ọmọ tọ́jà bọ́ pọ̀ ó lè lù ú dì. àbí tí ìyá rẹ̀ ò bá jí pọ̀ dára tó bá dì ó lè di ẹnu fídà. ó lè di ẹnu fídà o wọ́n wá ní òjò tó rọ̀ ló kó bá fídà ti bọ́ lẹ́nu transformer o òun ló jẹ́ kí kò sí náà lọ́sùn wọ́n ní wàhálà tí ó dé bá fídà tó fi fọmọ lóúnjẹ kan. kọ́ mo ti rí báwo. fídà pìlà àbí kí ló máa ń pè. fídà fídà ní sá pé. fídà wọ́n ní òjò tó rọ̀ ní fọsábàbí àti fídà tó bọ́ tí náà ló lákùdé ló jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun wà ní òkùnkùn bírímù àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun òní wọ́n mọ̀ ké síta bẹ́ẹ̀ tí àjọ ibidi ìṣiṣẹ́ sọ fún mi pé ẹ má mọ̀ bínú bó mọ̀ ṣe rí mọ̀ nù. ó dáa bí mo ti dé ìpínlẹ̀ Anambra o. tí fídà bá wá fọ́ kán mú fídà míì kan fi bọ́ ọmọ lẹ́nu láti gbà ní tọ́lọ́mọ ti ń ké báyìí. fídà òun ti wá bọ́ọ̀lẹ̀ láti jọ níjọ́ olójó ti rọ̀ tí fídà ti bọ́ọ̀lẹ̀. ṣé lọ́dọ̀ tí a ní. lọ́dọ̀ wọn náà gbà wọ́n ní fídà ni ò jẹ́ kí náà ké fídà òun kò wá sí mi tí wọ́n yẹ ha láti gbà. láti fídà ha lẹ́nu. àkí a ní í ṣe wọ́n àbí. fídà tí wọ́n ní. ń bọ́ fídà. ká tó rí fídà á tún gbà ara nkọjá àti wá kọjá ní ìlànà. láì sí pa tó fẹ́ lọ gbé po ọlọ́mọ sànú wọn ṣe fídà tó ń ṣe àlékún ò lè rọ ni ebi irin ni tí wọ́n lè rọ ni lágbẹ̀dẹ kan kì í fọ àwọn fídà ni bí mo ṣe rò ní o. ìpínlẹ̀ Anambra mọ̀mọ́ ti balẹ̀ tèmi Ọmọgàjí iṣẹ́ ni mo rẹ̀ sẹ̀ dọ́dọ̀ gómìnà o ọgbà bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Anambra o èyí ń ṣàṣùkú Masuludo ńlọ́mọ̀ ní panudà báyìí láàárọ̀ kọ́ panudà láàárọ̀ dá o ó ní gbogbo àwọn tó bá ń ṣèjọba o ó ní kí gbogbo wọn kí wọ́n máa lọ́rọ́ kúnnú léná kán handover fún àwọn tó jẹ́ akọ̀wé àgbà ní ẹ̀gbọ́n tó ní kálukú wọn. sẹ́ẹ̀rì lórí ọ̀rọ̀ 2027 o. tí ń bọ̀ wájú wa yìí. ẹ wò bá a ṣe ń sọ fún yín yìí ẹ̀jẹ̀ kádé labú ó lọ rèé rí sáyìn òkùnkùn bírímù yìí ti tó ọ̀rọ̀ olókùnkùn ọ̀fọ̀kùnkùn yìí ọmọ lágbára o torí pé kò rí ṣe o 6,000 megawatt tàbí kí ni wọ́n fojúsùn pé wọ́n ṣe lọ́dún yìí tí iná Nàìjíríà yóò fi dá o wọ́n ní kò kúkú rí ṣe ẹjọ́ ọmọ rẹ̀ lé gómìnà rẹ̀ dúró de 2027 wọ́n ní kọ́lọ̀rì kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o. kí a ló dé. tọ lórí ọ̀rọ̀ ó ṣe oníàdó kò sí aládò tí ó yìn nípínlẹ̀ Borno o ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì ti pálàṣẹ fún pé gbogbo ẹni tó jẹ́ ọ̀darí ọmọ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà o àti ọmọ orúkọ pé kí wọ́n lọ kán kó ẹrù àṣà wọn o kán lọ dún Gbàdúgùrì ibẹ̀ ni wọ́n máa gbé o torí pé ẹrù ò gbọdọ̀ bá sójà bógun bá ti dé o nígbò sì jẹun lólórí ọmọ ogun ẹ lọ dúró bẹ́ẹ̀ ń lólórí ọmọ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà ti wá fòun léde o ló ṣàlàyé wípé ẹ̀yin èèyàn mi ẹ mú wulẹ̀ jáfẹ́ kọ́ tanná fúnra wa ẹ mọ̀ jáfẹ́ òríra kọ́ tọ́rọ́ ká máa pè kọ́bọ̀ fúnra wọn àwọn tí ń yan àdó olóró ẹ mọ̀ wọ́n ìlú yín wọ́n ń gbé aráalé yín ni wọ́n ń gbé pé kí ni ń ṣẹlẹ̀ gan ẹ mọ̀ jà tanra wa jẹ mọ́ ẹ jẹ́ sòótọ́ kẹ́ ẹ tú àṣírí àwọn èèyàn kẹ́gun ó lè mí. ẹ̀yin lórí ọ̀rọ̀ òkùnkùn bírímù yìí náà mọ̀ ní. kọ́lọ̀ kọ́mọ̀ sọ ní bẹ́ẹ̀ òkùnkùn sí yẹ́mọ̀ yẹn. wọ́n ní àwọn àjọ jẹ́ńkọ̀ọ̀sì wọ́n ní wọ́n mọ̀ ti
wọ́n ti paná gáàsì o wọ́n ní látàrí gbèsè tí ètò ẹ̀ ti jẹ gbèsè búkúbúkú. kọ́lọ̀ sọ níbẹ̀ ká mọ̀rọ̀ kó gbèsè. àwọn gbèsè tó lè rí ni bọnú omi nú ọ̀gbun wọ́n ní ló mú kí àjọ jẹ́ńkọ̀ọ̀sì àwọn náà mọ̀ gba fídà lẹ́nu gas plant wọn o gbogbo ẹ̀ bá kúkú fẹ̀ ká wá dúdú lọ rán tọ sọgbọ wájú òkùnkùn bírímù kúkú wá ń ṣẹlẹ̀ báwọn tọ Ọlọ́run kó ṣàánú wa o kọmọ sọ aṣọ òkun ayé o ṣe ni àwọn ẹgbẹ́ kan mọ̀lélẹ̀ yìí o tí wọ́n pè ara wọn ní National Association of Sea Dog lórílẹ̀‐èdè Nàìjíríà o ni wọ́n ti ṣe àlàyé pé ẹ dákun dábọ̀ ìjọba àpapọ̀ àtẹ̀yìn tó ṣe kò kárí ètò àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ̀ wulẹ̀ mọ́ káwọn ọmọ ọlọ́mọ káàkiri pé pàápàá wọ́n ní bí ètò ààbò bó ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí à ń kọ́ mọ́ lọ ṣiṣẹ́ ẹ̀sìn ìlú bàbá rẹ̀ káàkiri wọ́n ní kán pinwọ́ rẹ̀ kán wọ́gbọ́n mi ìdásíjàre pé ètò ààbò orílẹ̀‐èdè yìí kò fààyè gbà yín ọmọ lọ́wọ́ tá a wà yìí. ọ̀dàgbò tí a sọ̀rọ̀ ètò ààbò ntí iléeṣẹ́ ọlọ́pàá mọ̀wá akitiyan wọn ìpínlẹ̀ Ọ̀yọ́ mo mà fẹ́ sáré sọ fún ọ báyìí o wọ́n ní àwọn ẹgbẹ́ òǹkòkò àwọn aṣojú oníkòkò tí wọ́n ní àwọn ajínigbé àwọn Fúlàní darandaran o tí wọ́n ní wọ́n mọ̀ jí kó dé ìpínlẹ̀ Ọ̀yọ́ tán ìrìn àjò wọ́n ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ti ṣeun o wọ́n ní wọ́n ti gba méjì ní inú àwọn tí wọ́n jí kó bákan náà ọwọ́ tẹ mẹ́ta nínú àwọn agbébọn. ṣé àwọn ọmọ kíkò kó ọ̀tà mọ́ ni wọn ò lè rọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn gan àwọn ẹgbẹ́ òun kò kó gan ìtàn táwọn òróró rẹ̀ gbà kí wàá ló ń jí wọn gbé sí kí wàá ló dé tán ń jí wọn gbé wọn lè rọ́wọ́ gbà lásìkò yìí mọ́gàjí. wọ́n rìnrìn àjò ní òṣè farabalẹ̀ kádé nínú ìròyìn sọ̀rọ̀ kòkó lélẹ́yìn. ikú wọlé àrò bá ń sá lọ́rọ̀ ẹ̀ àwọn tán lọ gbé nǹkan báyìí wọ́n lọ sin wọ́n kò ọjà tán tà ní wọ́n mọ̀ yàn dájú gan o ọ̀rọ̀ ń já oyún títọ́ tiẹ̀ tán bí o tọ́ sọ gan ẹni tọ́ sọ ti múnú bí mi ẹ kú ojúmọ́ rẹ̀ yẹn alára wa ètò mọ̀jàlá iná lẹ̀ ń gbọ́ lọ́wọ́ o ní àjìmúná bí ti mọ̀ ọ́n wá ìyún ní ojoojúmọ́ nílé iṣẹ́ wa ní àárín Ọlá Alagbe ló ń kí wa pé àkójúmọ́. wọ́n ti gbé kínní ìdè o àwa lọ́kàn fún ti tòwúrọ̀ tó ní Akọ́ládé Adekola ọmọ Babaoverseer OBO ni ó kọ tèmi ẹjẹ́ àdókè lọ́rùn náà à ń padà bọ̀. Mama Chuks building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chuks building and plumbing materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chuks building and plumbing materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground, Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction, Ìmọ̀ Iléṣà, telephone 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chuks building and plumbing material. God is able. Oh my God, he lived, so I live. Ògo sí Ọlọ́run bàbá wa lókè ọ̀run. Glory to God our Father in heaven. Ọdún àjíǹde ló wọlé dé yìí. Pé ká lè gbádùn rẹ̀ nílé iṣẹ́ rédíò wa yín. Vicinity 95.3 FM Ìkejì Ilé Ìjẹ̀ṣà fi gbé ètò ìyìn àjíǹde kalẹ̀. Èyí tó bí àkòrí ayọ̀ tí bojì ó ṣòfò. Joy of an empty tomb. Yes. Ètò gbogbo ní Easter Monday April 6 ọdún yìí ni. Ojúkọ ẹ̀ ní Ìkejì Ilé Mini Stadium Odò Ìpòrò Ìkejì Ilé Ìjẹ̀ṣà nípínlẹ̀ Ọ̀ṣun. Aago 12 ọ̀sán lètò á bẹ̀rẹ̀. Dr. Akoladeomo Babaoverseer OBO General Manager Vicinity FM wáyé lólùgbàlejò gbogbo ènìyàn. Ọ̀fẹ́ ló bá dé o. Àwọn olórin ẹ̀mí ọjọ́ yẹn ni Tọ́pẹ́ Olútókun àṣẹ ìrọ̀rùn. Ṣèyí Àjó, Zack Voices, Ijó Buki, Sam Praise, Emerald Melody, Lékan Rẹ̀mílẹ́kún Amos, Tóyọ̀sí Akínyà ìbùkún ni fún mi. Tóyè Abiyamọ, tó fi máwọn erédé band, Hallelujah band, pẹ̀lú àwọn Vicinity FM crew. Fàlàyé sí ẹ pè Chairman Committee sórí tẹlifon 090-333-71818 lẹ́ẹ̀kan sí 090-333-71818. Gbogbo ènìyàn la pè. Káwá yin Jésù tí a pa tó sì jíǹde kúrò ní òkú nítorí ẹ̀ṣẹ̀ ayé gbogbo. Hallelujah. Admission, admission, admission. Education is the key. Education
Passion is the power. Girls and School of Oyo, Ikwarakiji, Osho State, a reputable citadel of learning is offering admission to the following classes: crèche, kindergarten, nursery 1 to 2, primary 1 to 6, JSS 1 to 3, and SS 1 to 3. Parents and guardians, are you looking for a reliable and dependable school with quality education? Girls and School of Oyo, Ikwarakiji is the best. A school with qualified teachers, good environment for learning, educational facilities, computer center, and photocopies, school bus, and God's Arms bookshop for different kind of textbooks, written notes, and lots more. Enroll your child today at God's Arms School of Boyo, Ikwarakiji, Osho State. For more inquiry, contact 0806 521 5566 or 0704 157 8499 at God's Arms School of Boyo, Ikwarakiji. In God we trust. Mojala. alẹ́ mọ́gàjí aláti ń ta àwọn èèyàn já gbéra pápápá. lóní kán máa ń kóbó o nítorí bẹ́ẹ̀ mi ṣe gbéra báyìí o ṣe ni mò ń fọkàn bá ààrẹ lọ torí nínú oorun tí mo sùn lónìí ṣe ni mo rí i pé èmi náà wà pẹ̀lú ààrẹ o níbi tí ọmọ ọba lójú àlá mi. lójú àlá ni o kódà gbogbo àwọn góòdù àtàwọn nẹ́tẹ́ǹtì yẹrin wo ṣe ni mò ń wò ó bí mo sùn sí. gbogbo bó ṣe mú bàbá wa káàkiri ní ilé ìṣe nǹkan lọ́jọ́ sí. tí bàbá sì bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn músẹ́ pé ṣe àlùjànnà ayére àbọ̀rùn. ṣé yóò bá dóko bá bẹ́ẹ̀ di lòmírì yóò lò kó sókó tó bá bọ́ òun. pé aṣọ̀rọ̀ kìlà wọn pé ọrẹ wà pé ibi ìmọ̀ tún rẹ wà o ọgbà bẹ́ẹ̀ ni ọba Kinshasa kẹta o. ó fẹ́ tó gbogbo odidi ìlú kan. àbí ni wọ́n ní ìgbọ̀ngàn láì báyìí ni bàbá ń pè gbọ̀ngàn láì mọ̀ rẹ wọ̀ ó tóbi pọ̀ o. níṣẹ́ ni ọba náà bẹ̀rẹ̀ sí rẹ̀rùn náà rẹ́rìn músẹ́ sí ọba sí ààrẹ wa o. náà ni ọba Kinshasa kẹta o ńlò náà wọ́n á ṣàlàyé wípé ṣé ẹ rí ààrẹ káàbọ̀ wá sínú gbọ̀ngàn mo rí bẹ́ẹ̀ ti ṣe rẹ́rìn tí ẹ̀rín sì ń pẹ̀ kẹ́yìn yìí o. ìṣe ni mo mọ̀ pé kẹ́ ẹ wá sí àhín o. ṣé ẹ rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ẹ̀yin orílẹ̀-èdè tẹ̀ ń ṣèjọba lé kọ́dà wọ́n ní àkẹrẹ o wọ́n ní kọ́dà wọ́n tún fi píjìnì wọ́n fi sọ wọ́n ní we no dey carry láàsì wọ́n là lọlẹ̀ wọ́n là àsínlẹ̀yìn rárá o. wọ́n ní pàápàá jùlọ lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì tí àwọn ń ṣèjọba táwọn jọba lé lórí o. wọ́n ní nípa takuntakun tí ọmọ Nàìjíríà ti kó wọ́n ní kò lẹ́gbẹ́ o pàápàá jùlọ níbi ètò ẹ̀kọ́ níbi ètò ìlera àti kódà wọ́n nínú àwọn fáfitì àwọn gan wọ́n láwọn ọ̀jọ̀gbọ́n tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà gan wọ́n ń ṣe iṣẹ́ tó lágbára níbẹ̀ o. wọ́n ní fún ìdí èyí nínú àwọn fi dùn ní pé àwọn fi ní ààrẹ. ṣé wọn dá ọmọ tó lówó ìsọmọ orílẹ̀-èdè wa mú kọ rẹ̀ ló kọ àwọn ọmọ wa fún wa. àwọn àdákọ rẹ̀ ní sẹ́nu àwọn nínú ṣèdùn pé ọ̀yà ààrẹ tó ń ṣèjọba lé ibi tí àwọn ọmọ gidi àwọn ọmọ ológo ti jáde ó yẹ kí wọ́n náà kájọ wá o kí ẹ wá síbí kí ẹ wá jẹ́ kájọ fojú rí ju. ogun lẹ́kọ̀ọ́ ìdá orílẹ̀-èdè wa láàbò. níṣẹ́ náà ní ààrẹ àwọn ọba náà wá ṣàlàyé pé ṣe rí níbí èmi náà ti wá sórílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 17 sẹ́yìn mo sì rí bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí o. ní ọba SARS wọ́n ní ọdún 17 sẹ́yìn làwọn ti wá sórílẹ̀-èdè Nàìjíríà ń tà wọ́n. ṣùgbọ́n bá ààrẹ ṣe wá wà yìí o wọ́n ní táwọn sì ti gba ààrẹ láàyò ní ààyè yìí o yóò jẹ́ kí ìbáṣepọ̀ tó gúnnágúnná kó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti pé ìrìn àjò táwọn ti sọ pé àwọn ò ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ tí ò ní bá a. ó dáa èmi ń bẹ lọ́dọ̀ Sultan ti Sokoto tó tún wá jẹ́ ààrẹ fún gbogbogbò ìgbìmọ̀ lẹ́sìn ìsìláàmù ní ilẹ̀ wa Nàìjíríà ní àyè o ní Alhaji Muhammad Sa'ad Abubakar o ní wọ́n mọ̀ ti kéde pé iṣẹ́ rí oṣù tuntun àmọ̀ tí gan ní rẹ̀ o torí gan ní yá fi jí o wọ́n ní torí díẹ̀ yé àwọn ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú o torí àná ọjọ́rú ló yẹ ká ti rí kí oṣù kó ti yọ fẹ́ẹ́rẹ́fẹ́ oṣù sì kàn oṣù ọ̀yọ́ o lẹ́yìn tó túmọ̀ sí pé lẹ́fù tá a wà yẹn ó ń tẹ̀síwájú o ṣùgbọ́n nígbà tí pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run òní ò jẹ́ kí àwẹ̀ ọdún ní kí ó di 29 níye. kó pé 30 níye. kó pé 30 níye oye yóò dà fún ọ ṣùgbọ́n ní ọjọ́ Ẹtì òun ni a ṣe bẹ́ẹ̀ tí a lọ rè kírun ti fún ti ọdún ní pé Ọlọ́run ó ṣe o tí o tún mú ojú wa rí ọdún ní láyọ̀ àti àlàáfíà o wọ́n ní ẹ wá mọ́jò rẹ̀ yín ẹ máa tẹ̀síwájú ẹ má ṣe wẹ̀yìn nínú akitiyan ṣíṣe tó bá máa fi di ọ̀rọ̀ ọ̀la náà ìtòkùntínù ọ̀tánlẹ̀ náà nù wọ́n ní ẹ bá rí ká o. tọ̀ọ́dà jẹ́ ń sáré fi gbọ́ pẹ̀kẹ́lẹ̀ tó mú wa náà o lóòótọ́ orílẹ̀-èdè Saudi Arabia nínú àjọ tó ga jù nínú ẹ̀sìn Ìsìlámù ni wọ́n ti fohùn léde o wọ́n ní lóòótọ́ ni pé bàbá rọ́ṣù àkàsámú báàsì rọ́ṣù náà báyìí o sínú
ńṣe ni wọ́n ní ìgbà tó sùn ò ti wá lánàá òun a jẹ́ pé dandan o ńṣe ni àwẹ̀ yóò pé 30 lónìí o ṣé tẹ́lẹ̀ náà 30 tàbí 29 ni bóṣù bá ti lé ní sí 29 àá tunu náà nù ṣùgbọ́n ìgbà tá a ti wá róṣù ìbáyìí o a jẹ́ pé àwẹ̀ yóò pé lẹ́ni tí sọjọ́ àlàmísì yìí o yóò pé 30 gẹ́rẹ́gẹ́ o pé àní ọ̀wá sí o ọ̀la tí í ṣe ọjọ́ ẹtì o ìní àwà tunu àwẹ̀. kò sí lábù ń bẹ́ẹ̀. bó ṣe ń gbá tó ń dùn yìí ó ní pé tí rẹ́lùwẹ̀ bá ti fọ wọ́n rẹ́lùwẹ̀ dénú ẹ̀kú ọ̀lọ́nà o yọmọ fún lọ́ọ̀kan láti fọ gbọ́ o. yà fún ọmọ kan. iléeṣẹ́ rẹ́lùwẹ̀ ní orílẹ̀-èdè wa tá a mọ̀ sí Nigerian Railway Corporation o náà mọ̀ ti sọ lánàá òde tí wọ́n ti kéde pé lórí ọ̀rọ̀ ọdún ìtúnu àwẹ̀ tí ń bọ̀ lọ́nà yìí ẹ má jà wo ti jàmbá rẹ́lùwẹ̀ tí ó ṣẹlẹ̀ jò ní kì í sì ṣe rẹ́lùwẹ̀ tó ní ìjàmbá ó ní àáfikóyin lọ lé ọdún o wọ́n ní sẹ́ wá rí ìdákẹ́jádò orílẹ̀-èdè wa Nàìjíríà ní àyè ó ní rẹ́lùwẹ̀ yọ̀ọ́mọ̀ ti ṣiṣẹ́ ọdún nígbà tó fi ọ̀rọ̀ léde látẹnu agbẹnusọ fún iléeṣẹ́ rẹ́lùwẹ̀ náà ìyún Kalisto ṣe uyimado lọ́mọ̀ wá sọ̀rọ̀ o tó ní àjọ náà ó ti ṣètò àwọn ìrìn àjò kan eléyìí tó jẹ́ pé láti jẹ́ kí gbogbo ẹ̀ kó kúrú bí ìdodo ẹ̀fọn tí kò sì ní sí wàhálà nínú ìrìnàjò ojú irin o wọ́n ní ẹ̀yẹ wá tètè wà dé ibùdókọ̀ tẹ́ẹ̀tì wọ rélùwé o wọ́n ní rélùwé ó ṣiṣẹ́ láti ìlú Èkó délùú Ìbàdàn o yóò ṣiṣẹ́ láti ìlú Àbújá lọ sí Kaduna bẹ́ẹ̀ kọ̀rọ̀kọ́ndù lẹ́wà ó ní báwo yóò ṣe ìrìn àjò ní o ní ọjọ́ 19 oṣù kẹta ó ní rélùwé yóò wá bẹ̀rẹ̀ sí ní máa fọ́n tá ń lọ o ó ní wọ́n ní kí gbogbo wọn káyọ̀tè dé ibùdókọ̀ débi pé rélùwé yóò já baálẹ̀ lẹ̀ tí òfin lè lọ s'Ógbómọ̀ṣọ́ ó ti nu àwẹ̀ o. àbẹ́ òrí báyìí Adéwálé Adéníyì ń rẹ́rìn ṣé wọ́n sọ fún pé èrò ọgbà bí kọjá ni. ṣé rélùwé ọlọ́wọ̀ lápẹ́ ni sọ́wọ́ lákùrẹ́ ni tàbí ọlọ́wọ̀ ń bàdàn. lẹ́yìn Ìbàdàn sẹ́kọ̀ọ́ ni sọ́ngbà bírin. sọ́ngbà bírin. ṣé wọ́n gbà yín ọ tàbí kọ́ lọ́wọ́ lákùrẹ́. Adéwálé Adéníyì ti rẹ́rìn ṣé yọ̀wọ̀ àti Junction wa ní àyọ̀ ọmọ bẹnu rélùwé ni. sẹ́rù. wọn ò ṣèyún fún un kọ̀ọ̀kan ẹ̀rín tí ọkọ̀ náà rẹ́rìn sí Déwálé ó dáa jẹ́ ọmọ tó tẹ̀wájú o látàrí ìjà tó bẹ́ẹ̀lẹ̀ látàrí wàhálà ẹ̀yàn kọ̀bà olè tó bẹ́ẹ̀lẹ̀ nínú Màdúgùrí o ìjàmbá àdó tó dún gbàmùgbàmù tó bẹ̀rẹ̀ sí ní dún gbùgbùgbù tó ti wá sọ gbogbo àwọn olùgbé bọ̀rọ̀ ìlú Màdúgùrí tó jẹ́ ìpínlẹ̀ bọ̀rọ̀ tó tún wá padà sóko àárọ̀ tí wọ́n tún wá ń gbénú fún àyàfu o pé àwọn pẹ́ táwọn ti rírú irú èyí rí o wọ́n tó sẹ́rẹ̀ bá àrírú èyí rí àfin dẹ́rù bọ lọ́rọ̀ ni wọ́n láwọn ti rí àmọ́ ilẹ̀ ti ta sí o wọ́n nígbà olóde àwọn ará bí wọ́n tún ti bẹ̀rẹ̀ o ìṣe ni àwọn àgbẹ̀ akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ ọ̀hún èyí nípínlẹ̀ Borno ni wọ́n ti wá bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kọ́jọ́ jàre pé èyí máa pe lékenka èyí mọ̀ lékenka ọmọ lé gan ọmọ pọ̀ ọmọ buhaya pé kọ́jọ́ jàre kán bá wọn bójútó èyí tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n ní àwọn afi àdó sára àwọn ẹṣin òkọkú tí wọ́n tó àdó mọ́ra tàdó sì dún àtàwọn àtàdó tí wọ́n wàá parẹ́ mọ́ àdó láwọn ní ni wọ́n mọ̀ tún wọ ọlú Màdúgùrí o ìṣe ni wọ́n ní àdó ọ̀hún lóníbẹ̀ ta ni o wọ́n ní ẹ̀kínní ìṣe lọ́kọ́ dún nílé ibi iléeṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ilé ètò ìwòsàn tó wà ní ìpínlẹ̀ tó wà ní Màdúgùrí o wọ́n ní bẹ́ẹ̀ yẹn ti kọ́ dún gbìmù bẹ́ẹ̀ ni míì tó dún ní rándàbọ̀ níbi tí wọ́n pè lólóbìrípo tí mi ọjà olóbìrípo tó wà ní ọjà o wọ́n ní ìnáwó náà tó dún bẹ́ẹ̀ gbàmù wọ́n ní káwọn tó wà pé kí wọ́n á ní tún ṣẹlẹ̀ èwo ní tún ṣẹlẹ̀ wọ́n ní bọ́n kan tó wí kan tó fọ̀ ibi tó tún jẹ́ pòsí ilé ìfowópamọ́ tí ó jẹ́ gbajúgbajà níbẹ̀ náà èmi náà tó dún bẹ́ẹ̀ gbàmù tí gbogbo ẹ̀ wá dún tẹ̀rùkú wá sọ lálá eyín ní ọjọ́ ajé tó kọjá ẹ̀ wọ́n ní ọba àwọn ẹlẹ́rù wọ́n nígbà táwọn lọ àwọn ọgbẹ́ akẹ́kọ̀ọ́ nígbà táwọn ó dé bẹ́ẹ̀ làwọn rí i pé nǹkan mọ̀ bàjẹ́ kọjá pítí wù ọmọ o ẹni tí ó jẹ́ olùdarí wọn èyàn comrade Muazu Hina ni wọ́n ń ṣàlàyé pé òun bá gbogbo àwọn ẹbí tí ọ̀rọ̀ ìkàn kẹ́dùn àti àwọn tí wọ́n wà nílé ìwòsàn àtàwọn tẹ̀mí wọn ti bọ́ sí o pé kí Ọlọ́run kí ó rọ̀ àwọn ẹbí wọn lójú o àwọn tí wọ́n sì wà nílé ìwòsàn náà kí Ọlọ́run kó tètè mú wọn lára dá o ó wá pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé èyí ń lé tí ń pọ̀ jù o ó ti ń kọjá gèjìá o kí ààrẹ dọ́jọ́ jàre
kán bá wá nǹkan sí tó ní í ṣe pẹ̀lú ètò ọ̀rọ̀ ààbò kí àwọn èèyàn náà kán mọ́ sùn tẹ́tẹ́rẹ́ kán mọ́ tètè wo kí ní í ṣẹlẹ̀ o káwọn náà wà lójú la lákàn fi sọ́rí. o náà nù ara tá à ń sọ náà nù ọ̀kan lára olóyè ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ẹgbẹ́ òṣèlú ADC Kenneth Okonkwo lọ́mọdé sọ̀rọ̀ pé lórí tọ́sọ táwọn ló bá mọ̀ gbẹnu àtẹ́lu ìrìn àjò ààrẹ ilẹ̀ wa níyàn ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdè o ìpè gbàtàdó olóró bú Mọ̀dúgùrí nínú Mọ̀dúgùrí àtìlẹ̀ Gẹ̀ẹ́sì ibo ló yẹ kó mórílé ó ní ṣe ló tẹkọ̀ létí o tí ò rán ìyá wa ní Nàìjíríà o wọ́n ní ọba mórílé ìlú ilẹ̀ Gẹ̀ẹ́sì o wọ́n ní ṣe bí Mọ̀dúgùrí ló yẹ kó lọ nípínlẹ̀ Borno Okonkwo tẹ̀síwájú láàkó tí ó ń dá onírúurú ìbéèrè ní iléeṣẹ́ mọ́mọ́wòrán tó gbajúgbajà kan nílẹ̀ wa ní àyín o nígbà tó ti sọ̀rọ̀ lánàá òde ìtò ni pé ààrẹ Tinubu ọmọ ṣe ó kù díẹ̀ káàtó ó ní Tinubu tó jẹ́ pé kàn lọ rìn jó ní sàárè àwọn èèyàn tí àwọn Nàìjíríà ti ń kú pépépé ó ní sàárè wọn ní ti lọ jùdí tí ń jó ó ní àtikú àwọn sójà nílẹ̀ yìí ó ní kàkà kí kó kárí sọ ó ní ṣe ní jùdí wẹ́rẹ́kẹ́ o ó ní Ìlọrin ó tẹ màálù létí ó mórílé ilẹ̀ Gẹ̀ẹ́sì ó ní ṣe ń tó kàn lọ́rọ̀ rẹ̀ nù. Kenneth mọ́tò tẹ̀ wájú Kenneth tó jẹ́ agbẹjọ́rò òun náà bá ó ní ṣe bó yẹ kí ààrẹ kó wọ́gi lé ìpè tí ọba SARS pè ní ó sọ fún ọba SARS pé ṣérú àkókò yìí ló yẹ kẹ́ máa pè mí èmi ò ní lè wà nírú àkókò yìí o torí pé ikú ń pa lọ́sàn-án ń pa lóru ń pa ọmọ ilẹ̀ wa tí mo ṣe ààrẹ lé lórí ó ní mùsùlùmí ò jẹ́ káwọn gbádùn ó ní tó yẹ káàrẹ sọ padà fún ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì nù ó ní sóyún ibi tó yẹ kó lọ nù ó nígbà tí ó tún lọ ó mú yàwó dání òyàwó nìkan kọ́ ló tún mú dání ó ló tún mú àwọn mínísítà kan àwọn tẹ̀tí wá ti lọ ṣáájú rẹ̀ ó ní torí kíni tóun náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ó ní ẹ wá máa wò ó wọ́n wá fi álẹ̀ ní àyín wọ́n ń bọ́ bá jẹun ó ní sásìkò tó yẹ ká máa bọ́ bá jẹun rèé àsìkò tó yẹ ká máa rìn àyò gbafẹ́ rèé àsìkò tó yẹ ká lọ bá dáyàn lóhùn rèé ó ní nítòun o òun ò fọwọ́ sínú kan báwọn ó ní torí pé kíni ọ̀dájú ó ní í ṣe báwọn. jẹ́ Kenneth Okonkwo jẹ́ nsọ́n tí ṣẹlẹ̀ fún ọba ránṣẹ́ pé ní odò ọba kún iṣẹ́ ọba ò ṣe é kọ̀ odò ọba ò sì ṣe é kó sí ntọ́sẹlẹ̀ nu ọ̀nà gbọ́rọ̀ bá ti wá rí báyìí o àwòrán náà lọ́mọ ètí wọ́n ṣe wọ́n rí pé ntọ́kàn lásìkò yìí nù. Special adviser to the president on what is happening. On the matter. What is happening. Ọ̀dà èèyàn àmì àṣẹ sì ti ń gùn náà nù bá torí láìpẹ́ náà ni yóò padà dà bẹ́ẹ̀. ẹ kò lè èmi náà bínú bí ọ̀rẹ́ mi bá jẹ ọba èmi náà dọ̀rẹ́ ọba bó ti rí nù gan. ṣé wàá máa kí ọ lásọ̀rọ̀ kí kọ́ bá jẹ́ pé inú kiri ti lọ́ máa kí ọ. ọ̀dà ó yé ọ lọ. Àgbáríjọpọ̀ àgbẹ̀ òṣèlú ni wọ́n mọ̀ ti ṣàlàyé tí wọ́n pe orúkọ wọn ní Coalition of Progressive Democratic Movement o ni wọ́n ti bẹ̀rẹ̀ ni wọ́n sì ti pàrọwà sí àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress o wọ́n ní ẹ̀yin ẹgbẹ́ òṣèlú ADC o tẹ́ bá ti fẹ́ mọ́mọ́ oyè nínú díje sí ipò ààrẹ tí ń bọ̀ lọ́dún nínú ìbò gbajúgbajà ìbò tí ń bọ̀ lọ́dún 27 yìí o wọ́n ní kẹ́ ẹ mọ́ gbàgbé o wọ́n ní kẹ́ ẹ ṣe kinní ọ̀ ní láre bure lélẹ̀ tó ti wà ńlẹ̀ nítorí ló ní sún gbà ìtayé gbà ó ti sún kan tó sì ń sún lọ́wọ́lọ́wọ́ o pé tẹ́ ẹ bá ń wò dáadáa rẹ tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o pé gúúsù ló ti wá o tẹ́yìn náà bá mọ́mọ́ oyè tí ó lo dọ́là tí ó sì tẹ́ gbé kalẹ̀ o ó gbọ́dọ̀ wá láti gúúsù ni o ṣe mọ̀ pé ìgbà gúúsù lélẹ̀ wọn gbọ́dọ̀ jẹ gúúsù máyé o gbogbo ọmọ oyè tí ó bá bọ́ ta o tí ọlọ́gbọ́dọ̀ wá láti gúúsù o kó náà fi lè parí eléyìí tí ìjọba tí ààrẹ tó wá láti gúúsù tí wọ́n ń lò lọ́wọ́ o ń fún ìdí èyí bẹ́ẹ̀ náà bá ti mọ́ ọmọ oyè gúúsù ìníkẹ́ ti jẹ́ wá. ó dà lórí ọ̀rọ̀ tí ọmọ ẹgbẹ́ òṣèlú ADC sọ lẹ́ẹ̀kan ní ọmọ tí ìjẹ̀kẹ́mi kú ò lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC o ẹgbẹ́ òṣèlú ADC tún ti wá sọ̀rọ̀ tí wọ́n ní tí ìbáṣepọ̀ ìṣe wọn òun ni ọ̀rọ̀ tó wà lẹ̀ lórí ti El-Rufai o ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ó ní wọ́n ti sọ yí pé nǹkan tó burú já ìgbà àti ìtẹ̀tọ́ ọmọnìyàn lójú tó eléyìí ò sí ní bí ìjọba ilẹ̀ Nàìjíríà lóyún tí wọ́n ṣe fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai o wọ́n ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n ti gbìyànjú àti sọ pé sẹ́ẹ̀ gbogbo ẹ̀tọ́ rẹ̀ eléyìí tí àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lágbàáyé ti sọ òun náà ni wọ́n tún tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n tún fi bàtà tẹ̀ o wọ́n ní mínísítà tẹ́lẹ̀ rí yìí olùlù ilẹ̀ yìí àti ọ̀kan lára olóyè pàtàkì àgbà oyè nínú ẹgbẹ́ òṣèlú ADC
ó ní wọ́n ní ó ti wà láàmọ́ báyìí ó mọ̀ ti pé ọgbọ̀njọ́ báyìí ó tó ti wà láàmọ́. ibẹ̀ bàbá ti gbà wẹ̀nu o. wọ́n ní síbẹ̀ náà wọ́n mà túlẹ̀ o. bàbá wọn ò tutù bẹ́ẹ̀ nù. àbí wọ́n ní síbẹ̀ náà ó sì wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n bá pò tán jọ ń pò lọ́wọ́ ara wọn o. wọ́n wá ní kí ni bá a ṣe wọ́n ní tí báwọn ṣe ké tó síbẹ̀ etí ọgbẹ́ ìníjọba kọ sí i wọ́n ní wọ́n tiẹ̀ wó bẹ́ẹ̀ wọ́n ní tó ti dé báyìí fà lónìí àmì tí yóò tún kàn lọ́la. ó sì ń gbà tí ìsòyè tó kan ráàwò. àbí. tí ó kan rẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n ní bọ̀ kan rẹ̀ ẹ̀dẹ̀ kódà yóò dọ̀dọ̀ ìjà rẹ̀ ìjìgbò náà. yóò dọ̀ ọmọ mùjílù. àbí sùdúrin. yóò débẹ̀ yóò débẹ̀ tọ Ọlọ́run ní jẹ́ kábúrò ọkẹ́ni kọ̀ọ̀kan wa torí ètò wíwùn báwọn àtìmọ́lé òun wọ́n ní kọ̀rọ̀ ayé ó yájú kọ̀rọ̀ ọ̀run kèsì bíi tàtìmọ́lé o. wọ́n mọ̀ dòyìká ni jàre mọ́gàjí. apá ìkápá. wọ́n mọ̀ dòyìká ni sẹ́ẹ̀. apá òkì kẹsẹ̀. ẹgbẹ̀rún ẹ̀rà ò lè yí ṣúgà wọ́n fẹ́ mọ̀ dòyìká ni o. ó da yóò bàrà ká. ṣe ni bí mo ṣe ń wòran lọ́dún ní ìbò tí ń bọ̀ lọ́dún 2027 yìí o kò sí bí ẹgbẹ́ òṣèlú alátakò ṣe lè gbónígbó gidi tó kò sí bí ẹsẹ̀ rẹ́sẹ̀ walẹ̀ tó tí wọ́n lè yẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní sáà èmi kọ́ wá ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ o mínísítà fún olúùlú ilẹ̀ yìí èyí l'Àbújá òun yẹ sọ Wike lọ́mọ̀ ti ṣe àlàyé olóṣèlú fi oníṣẹ́ rí ọwọ́ tó ń fi ń gbáyà yìí tó ń fi ń gbáyà tẹ́ẹ̀rí tí ń dún gbìgbìgbì o ó ní ẹran ló fi ń gbá kì í ṣe egun o ó ní pẹ̀lú títí iṣẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe pàápàá jùlọ àwọn àwòsẹ́nu hà àwọn àwòṣẹ́ rìmọ̀hẹ̀rìmọ̀ tí wọ́n ti ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà o àwọn ṣẹ́ kàràmì tó ti ṣe yìí o kò lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú alátakò kankan orí mú mi o pé nínú ìbò 2027 tí ń bọ̀ ẹ̀sẹ̀ kò sí ẹgbẹ́ alátakò torí rẹ̀ wà ń bẹ̀ o àfi ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun gangan ní òṣùwọ̀n rẹ̀ tó tún kún tí ó tún mọ́ tẹ̀síwájú. inú ẹgbẹ́ òṣèlú Labour lèmi wá wà báyìí ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti ya ọjọ́ 17 nínú oṣù karùn-ún ọdún tá a wà ìsọ́tọ̀ o láti lè fi ṣe ètò ìdìbò abẹ́lé fún gbogbo ọmọ ẹgbẹ́ náà tí yàn hàn láti gbé àpótí láti lọ rè ṣojú ẹgbẹ́ òṣèlú Labour nínú ìdíje sípò ààrẹ ilẹ̀ inú gbogbogbò tí ń bọ̀ ní ọdún tó ń bọ̀ o wọ́n ṣàlàyé eléyìí nínú ọ̀rọ̀ kan tí wọ́n fi síta lẹ́yìn ìpàdé àwọn àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú náà èyí tí wọ́n ṣe nílùú Àbújá lọ́jọ́ Ṣẹ́gun nígbà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde ni wọ́n ṣàlàyé pé gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú Labour ó ní ó ti gbọ́dọ̀ parí ètò ìforúkọ rẹ̀ sílẹ̀ níbi yóò ṣe gbéra sọ ní ọjọ́ 15 oṣù kẹrin tí à ń wò lọ́ọ̀kan yìí o wọ́n ní ìbò sí ipò gómìnà ilé ìgbìmọ̀ asòfin kìíní àti kejì àti àwọn ti ìpínlẹ̀ wọ́n ní àwọn èèyàn wọ́n ṣe ètò ìbò abẹ́lé èèyàn ní ọjọ́ 15 nínú oṣù karùn-ún tí ọdún tá a wà inú ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣàpọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ní gbogbogbò òun náà ni yóò wà wáyé ní ọjọ́ 23 nínú oṣù karùn-ún ọ̀hún wọ́n ní èyí ọmọ ẹgbẹ́ òṣèlú Labour ẹ̀mọ́ mi kan ọ̀yá ẹ̀jígìrì kí ẹgbẹ́ Labour ga o. tó tí wọn náà jọmọ ẹgbẹ́ òṣèlú Labour náà. ṣé mi sọmọ ẹgbẹ́ òṣèlú kankan. wọ́n ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú Labour nítorí bó ṣe ń sìn. lọ́mọ Labour nítorí kí ni láì ṣaago. wọn ò tún gbọ́dọ̀ fẹ̀yẹ̀ jẹ́ mọ́ gàdúrà. àgọ́ náà fẹ́ polówó ọjà. kí ló rí mú bẹ́ẹ̀ ọjà ọ̀dà à ń bọ̀. ìrè wọlé tọ̀ wá láti iléeṣẹ́ New Era Rental. àràgbá yamuyamu iléeṣẹ́ tó ṣe ń fẹ̀mí tẹ̀gbára lé. fún ojúlówó oríṣiríṣi ohun èlò tẹ́ nílò. gbogbo aláyẹyẹ. ó yá ní New Era Rental. láti gba àwọn afinilọ́kànbalẹ̀ kánópì ìgbàlódé fún ayẹyẹ yín. àwọn dúrọ́ọ̀mù ńlá. láti jẹ́ kí gbogbo ẹlẹ́rìn dòdò yín ó tutù dáadáa. àwọn fáànù tí ń fẹ́ ọyẹ́ wà ńlẹ̀ sà. kò tọ́ síbẹ̀ o. gbogbo àgbẹ̀ aróko bọ́dún dé. ó yá ní ọ̀dọ̀ New Era Rental. fún àwọn ohun èlò tí ń múṣẹ́ oko rọrùn. bí ajílẹ̀ oògùn kòkó lóríṣiríṣi. pọ́ǹpù tí wọ́n fi ń fikọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀dọ̀ New Era Rental. lẹ ti máa rí àwọn bẹ́ẹ̀mì díje lẹ̀kùn oríṣiríṣi. iron and bulletproof door. àti èyí yóò wù ohun èlò tẹ́ nílò fún ilé kíkọ́. bó bá sì ṣe ohun ìṣeré àwọn ọmọdé àti kẹ̀kẹ́ wọn. gbogbo ẹ̀ ló wà lẹ̀. ẹ má jẹ́ kí pàṣọ mi ó sọ̀rọ̀ jù. ó yá ní ilé iṣẹ́ New Era Rental. ìdojúkọ àrò odò high school ni wọ́n wà. ní ìlú Ìpẹ́tù Ìjẹ̀ṣà. ẹ lè pè wọ́n sórí 0803-751-8708 tàbí 0813-270-4625. New Era Rentals. àràbà ní bàbá lọ́jọ́kọ́jọ́.
lálẹ́ àbámẹ́ta sátidé 28 February ọdún 2026 yìí òkùnkùn ṣúbolẹ̀ ìràwọ̀ ńlá kan já. Afẹ́fẹ́ tún fọ ìṣẹ̀lẹ̀ abàmì ńlá yìí fún gbogbo ẹni tí kò lérò pé Táíwò Amos Adégbòdù lè fi wá sílẹ̀ nírú àkókò yìí. Èyí le púpọ̀ fún àwa ẹbí, ọ̀rẹ́, akẹgbẹ́ àti olólùfẹ́ láti kéde ìpapòdà ògo àgbáyé olórin ẹ̀mí olókìkí ilẹ̀ Táyé Adégbòdù. Ọmọ Adégbòdù àti jàjàyè àti kókó ayé já. Jọ wà dáa bẹ́ẹ̀ bó o ṣe fi Kẹ́hìndé rẹ sílẹ̀. Aya àtàwọn ọmọ ẹbí àtàrà ṣùgbọ́n o gbogbo yẹ Ọlọ́run. Wàyí o àyípadà ètò ti wà láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹni wa tó sùn nínú Olúwa. A night of tributes and service of songs ó máa wáyé ní Hall of Grace Jogo Event Center Liberty Road Òkè Àdó Ìbàdàn láago 5 ìrọ̀lẹ́. Dress code all white funfun lẹ́dẹ̀ ni gbogbo wa máa wọ̀. Ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 21 oṣù kẹta Tuesday 31st March ní ètò ìsìnkú ní ilé Táíkẹ́ Adégbòdù ìyẹn láago 10 àárọ̀. Ẹ pè 0705-490-0751. Táíwò Adégbòdù olùfẹ́ ó dàárọ̀. It is well with your soul. Again, where there is no more sorrow, across the bridge, good night, kọ́ńbó ẹ̀kọ́ àlejò yìí mú àtàǹpàkò ẹ̀kọ́ àlejò ẹsẹ̀ ẹ̀yìn ìméjì tó gbáfẹ́ tó mẹnu fàájì dáadáa àrágbá yamuyamu ilé ìtura ìgbàlódé kan bí tòkè òkun ni mo fẹ́ ròyìn fún yín Mighty Crown Hotel and Event Hall tó wà ní Tòmíláyọ̀ Avenue behind Tosi Farm ní pópónà ìkejì ilé sí arákejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun yàrá wọn ní Mighty Crown Hotel bíi ti àfihàn bá ní bákan náà ní gbọ̀ngàn ìgbàlejò tó bá gbà mú ní Mighty Crown Hall tó kalẹ̀ fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ó fẹ̀ dáadáa ó sì gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo adùn ibẹ̀ ni pé owó tí kò gajara lọ ní gbogbo ẹ̀ bá dé o kò tán síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe wáyà rìn ilé yín tàbí ẹ nílò ohun èlò tó ń lo iná mọ̀nàmọ́ná ojúlówó bẹ́ẹ̀ díje ẹ jẹ́ ká lọ tààrà sí Mighty Crown and Sons Nigeria Limited ọlọ́run gbà fún wọn ẹ̀yin náà dán wọn wò kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ head office ń bẹ ní Electric Plaza K34 Anaye Street Ilesha Ọ̀ṣun State wọ́n tún wà ní Tòmíláyọ̀ Avenue telephone 0805-848-3787 tàbí 0803-670-6742 Mighty Crown Hotel ọ̀gá ni wọ́n mú gbà. Mojala. Ẹ káàbọ̀ padà o. Mojala ìròyìn. Ó tẹ̀ wájú torí tí iná bá ń jólóko. Mojala ní délérò o. Èmi mọ̀ ti tẹkọ̀ létí wọn wà nípínlẹ̀ Anambra lọ́wọ́lọ́wọ́ o. Nígbà tó kù díẹ̀ ká àkókò wákàtí 24 o tí wọ́n tún jẹ́jẹ́ wọṣẹ́ fún gbàkejì nílé gómìnà fún ẹni tó jẹ́ gómìnà tó ń lò gbà lọ́wọ́ ní ìyún nípínlẹ̀ Anambra Chukwuma Charles Soludo ni wọ́n mọ̀ tí wá ti ṣàlàyé o ni gómìnà ti wá fòun léde o wípé panuda báyìí láàárọ̀ kọ́ o panuda láàárọ̀ dá o pé gbogbo ẹ̀yin tẹ́ bá mi ṣèjọba o ní àkọ́kọ́ o mo ti gbàṣẹ́ lọ́wọ́ yín náà fúngbà kí ẹ lọ kó gbàkóso ìjọba tí ń bẹ lọ́wọ́ yín kẹ lọ kó fún ẹni tó jẹ́ akọ̀wé àgbà tí ẹ bá sì wá bá akọ̀wé àgbà ńlé tí ó bá sí ń bẹ̀ tí ó sì wá bí iṣẹ́ ẹ mú ẹni tí ó bá ní ipò tó ga jù nínú ọ́fíìsì yín ẹ kó àgbà àṣọkóso gbogbo kọ́kọ́rọ́ tí ń bẹ lọ́wọ́ yín àti ìṣàkóso ẹ kó lé lọ́wọ́ o láti òní tí í ṣe ọjọ́ láti àná yan ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí o ní iṣẹ́ ti parí o nítorí ló sọ fún ọ ó ní ó parí ní àtibẹ̀ fún ọ kí wọ́n kàkóso lé kan kò lé àwọn ẹni tó jọ̀gá àgbà lọ́wọ́ ń bẹ o ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún ìpínlẹ̀ ọ̀hún eyín òun ló wá ń ṣe àlàyé o ló sì ń sọ̀rọ̀ ló ti wá pẹ̀dẹ̀ o pé àṣẹ wàá ni o pé òjò báyìí sì ni oró náà mú gé o pé ní kí wọ́n kóbó àṣẹ ń ti múlẹ̀ o kí wọ́n gbogbo ìṣàkóso ìjọba tí ń bẹ lọ́wọ́ pátápátá tí ò gbọdọ̀ kù kan o kán lọ kó fún akọ̀wé àgbà tàbí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà nígbànú iléeṣẹ́ tí wọ́n wà. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti fìdí rẹ̀ múlẹ̀ lóòótọ́ pé àwọn aṣojú ẹgbẹ́ oníkòkó inú Cocoa Farmers Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n ní àwọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí agbébọn ajínigbé ó ní wọ́n ní wọ́n mọ̀ kó wọn ní papamọ́ra ní Cocoa Research Institute UCRI tí bẹ́ẹ̀ nídìí ayùn rẹ̀ o wọ́n ṣàlàyé eléyìí pé àná ọjọ́rú ti ṣe ọjọ́ 18 oṣù kẹta ó ní wọ́n ní wọ́n mọ̀ palẹ̀ mọ́ àwọn èèyàn yìí ní nǹkan bí aago 12 ọ̀sán kọjá ìṣẹ́jú 17 o wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní inú ọgbà crane tí ibi tí àwọn èèyàn yìí ti lọ rèé ṣe wọ́n lè rèé kó ìwé èsì àti àkọọ́lẹ̀ ìrìn àjò ọ̀rọ̀ kòkó fún ti ọdún 2026 tí wọ́n ní wọ́n lọ rèé sọ́ọ̀mìtì rẹ̀ o
wọ́n ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá àwọn ẹ̀ṣọ́ aláàbò kódà tẹ dórí àwọn ààbò ara ẹni àbòrú civil defence o tẹ dórí gbogbo àwọn fìgìláńtẹ àtàwọn àmọ̀tẹ́kùn onámọ̀dìtẹ́ lọ́gán tí wọ́n ní tí wọ́n gbọ́ ìpè pé wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ́sẹ́ ẹ̀bú wọ́n mọ̀ ti lọ rè kó àwọn èèyàn yìí ní papámọ́ra o òun làwọn náà bá kan lùgbó wọ́n ti kan lùgbó òun náà ni wọ́n ní ọwọ́ tẹ afurasí mẹ́ta kan eléyìí tí wọ́n ní wọ́n ti fi pápẹ́ òfin gbé báyìí láti ti fìdí rẹ̀ gúnlẹ̀ sí àgọ́ ọlọ́pàá tí wọ́n sì ní pé iṣẹ́ ti ń lọ o láti lọ rè kó àwọn tó kù àti láti lé gbogbo àwọn onítùmọ̀mí tí wọ́n fi inú gbó bojú tí wọ́n ní pé gbogbo wọn ni wọ́n lè jìnnà tí eléyìí tí ọwọ́ sì tẹ̀ wọ́n ní wọ́n fojú wọn ba òfin o wọ́n ní méjì náà àwọn tí wọ́n jí gbé náà ni wọ́n ti rí gbà padà tí àwọn tó ti ṣe bẹ́ẹ̀ tán ọwọ́ tẹ̀ wọ́n ti fìdí wọn gúnlẹ̀ sí àgọ́ ọlọ́pàá. ọlọ́mọ tún ẹ lásìkò ṣé wọn mọ̀ pé kòkó ọ̀tà lásìkò yìí. àbí o. kí alóde gan kí ló ní kòkó gbà lọ wọn gan. ara wa ń tọ́ ni. ara ń ta mí sọ. ọ̀dà 081323712.